ìwọ tí àtọ̀sí ọjọ́ pípẹ́ ti wà lára ẹ tí ìtọ̀ ẹ wà wá dáadáa mọ́ lọ́dọ́ṣẹ́ ìwò. Iṣẹ́ ìṣètọ̀ tó làmìlaka ni, ọkùnrin lè lò, obìnrin lè lò. Kí lẹ bá mi wá? Ẹ bá mi wá ewé àgógó ogún yìí, ẹ wú tegbòtegbò. Ẹ bá mi wá ewé tẹ̀tẹ̀rẹ̀gún, òun ni ó máa ń légún lára gan o. Ó pé oríṣi méjì kan wà tí ò kì í légún lára. Ìkan wà tó máa légún ṣaṣaṣa lára báyìí tá a lè fọwọ́ tu jẹ́ pé egbò ẹ̀ máa gún yàn lọ́wọ́. Ẹ jẹ́ ká lọ wá òun náà ká wú tegbòtegbò. Tá a bá ti wú tegbòtegbò bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ ká fọ̀ ọ́ dáadáa ká ṣan ìdí ẹ̀. Oh God, ẹ jẹ́ ká kó sínú pọ́ọ̀tì kan ká sè é lágbo. Ẹ jẹ́ ká mú ní kọ́ọ̀pù kan ní àárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́. Kọ́ọ̀pù tó bá tóbi díẹ̀ níwọ̀nba ni o. Ká mú ní kọ́ọ̀pù kan láàárọ̀, ká mú ní kọ́ọ̀pù kan lálẹ́. Ká máa mú bẹ́ẹ̀, tá a máa fi mú bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ kan, ẹ rí pé gbogbo ìṣètọ̀ máa kúrò lára wa. Ìṣètọ̀, nǹkan burúkú ni o. Ìtọ̀ tí ò jáde lára wa, ó máa affect inú wa ni o. Kòkòrò tí ò ráyè ìdọ̀tí yẹn, tí ò ráyè jáde lára wa, wọ́n máa affect heart wa, wọ́n máa affect àgbẹ̀dù wa, ó dẹ̀ máa affect àwọn obìnrin dáadáa. Iṣẹ́ ìṣètọ̀ tó lágbára. Ẹ jẹ́ ká share, ká like, ká dẹ̀ comment, ká follow page.